billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run a fi ń wáṣọ kó lọ́dọ̀ èṣù ẹni tá ń yí ọ̀dí jù lóko. fa azi qasidatun sagiratun. eléyìí ni ẹsẹ̀ orin kan àbí ká sọ pé ilé orin bíi mélòó kan tó ń já sí pé ó kéré púpọ̀. katabtu litarhib fadilati sheikh alhaj ahmad al-mukhtar al-bukhari. mo kọkọ sí ìdá yìí nǹkan torí kankan láti fi lè fi kí àfààní ògúnnágbòǹgbò tí ń dátọ́ lẹ́nu gbìn ẹni tó ń já sí pé ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀ Sheikh Mukhtar. ayyan aya ikhwanu nukrimu dayfana. tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní àgbègbè yìí gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin onímímọ̀ gbogbo ẹ̀yin ọkùnrin gbogbo ẹ̀yin obìnrin ẹ bá ṣe alápáǹtètè láti kí àgbà fani. fakira duyufi ladal kirami tawajaban. ẹ rí kéèyàn kí irú àwọn àgbàlagbà báyìí àwọn tó ń já sí pé ìmọ́lẹ̀ ọlọ́run bá bò dàrú báyìí kéèyàn kírú wọn ó máa ṣọ̀ràn yàn. wakọ̀ráwù ìdádùn nufusi majiyahu. bẹ́ẹ̀ ni gbogbo ọkàn ó máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ kò wá sí ohun tó ń gbọ̀n fún ó wá ń gbọ̀n ó ń jàrán pé ẹni tó dé ìmọ́lẹ̀ kanú mọ́lẹ̀ anabi Muhammad ní àbọ̀lọ̀ má kì í. wákìyà mu'ufina nasibul matilaba. ẹlòmíín wà bó bá àlejò mi wà bó bá rèé kí àwọn èèyàn bó bá rèé físítì àwọn èèyàn á dá wàhálà sí wọn lọ́rùn ni ṣùgbọ́n bàbá wa dídé tẹ́ ẹ dé sáàyè yìí àtúnlékún lọ́lá alékún lóore alékún níyìn gbogbo àdúgbò lówó pé àgbàfà kan wà àdúgbò yìí lónìí. kọ́dí allah sheikun shamilun faidatu'u. àwọn àgbàfà pọnú ayé àwọn sheikh pọnú ayé àwọn onímọ̀ pọnú ayé àwọn tó ń jásí pé wọ́n ń dárúkọ Ọlọ́run bá pọnú ayé ṣùgbọ́n àgbà ńlá òjò níbi ìmáa dárúkọ Ọlọ́run bá ibi ìmáa ṣe àsàlátù fún àní Muhammad òun ló ṣàn dé àdúgbò yìí lónìí. halan biman aya nufusa wa marhaban. tó bá wá rí bẹ́ẹ̀ ẹni tó ń jásí pé gbogbo ọkàn ń jàn náà pé àfẹ́ rí àgbàfà ní káti ẹ̀rí wọn lásán ìdùnnú ni ẹ máa wọlé ẹ máa rọra. sheikun yujalli kulla qalbin muslimin. bàbá wa àgbà àfààní tó ń jásí pé àmọye ọkàn ló ti dí pẹ̀tà àmọye ọkàn ní ohun tó ti kú fún ohun tá ń pè ní òkùnkùn látara pé ayé mọ̀ yín gbogbo ọkàn náà sì ń kú fún ìmọ́lẹ̀ Ọlọ́run bá. taw'an fayahadu rabbahu mutakariban. tó bá wá rí bẹ́ẹ̀ bàbá wa tó ń jásí pé àmọye àwọn èèyàn tó ń jásí pé wọ́n ti jìnnà sọ́lọ́run ọba nígbà tó ti pẹ́ wọn mọ Ọlọ́run ọba rárá látara yín láti ìmá dárúkọ Ọlọ́run ọba láti ibi ìmá ṣe àsàlátù wọn wá di ẹni tó jásí pé àwọn náà wá fi wá nípò lọ́dọ̀ Ọlọ́run ọba. ya mugurisa ta'ati fi duniyal khana. àwọn ẹlòmíín wà a rí àwọn àgbẹ̀ tó ń jásí pé irúgbìn làwọn máa ń gbìn a rí àwọn àgbẹ̀ tó ń jásí pé iṣu ni wọ́n ń gbìn a rí àwọn àgbẹ̀ tó ń jásí pé ìgbàdo ni wọ́n ń gbìn ṣùgbọ́n gbogbo àárọ̀ yín ọ̀sán yín alẹ́ yín kò sí ohun tẹ́ ẹ fi ń gbìn ju pé ẹ wá ń gbìn àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run ọba kí wọ́n bá lè mọ̀nà. ya ahmad al-mukhtar kunta musahaban. bàbá wa àgbà fani tí ó bá ń ṣe pé à ń sọ pé anabi Muhammad a sọ pé bọ̀dá anabi a sì sọ pé bàbá anabi a sọ pé bóyá pé ká máa à ń pe anabi à ń la orúkọ mọ́ anabi Muhammad lórí ni báwo la bá ṣe pè yín ju pé bọ́lọ́wọ́n bá ṣe pè yín bàbá wa tó ń jásí pé gbogbo ayé máa ń pariwo ni pé al-Mukhtar tá a bá wá ń sọ pé al-Mukhtari àwọn àfọ oníkéwú wọ́n sọ pé inna fil asma'i fil musammayati àfáàrọ̀ wọ́n sọ pé orúkọ a máa lápá tí wọ́n bá sọ pé Mukhtaru ẹni tó ń jásí pé Ọlọ́run bá mọ̀ọ́mọ̀ specialize láti dání. wasamal bukhari zikra rabbil awliya. bàbá wa àgbà fani tó ń jásí pé Imamu Bukhari ògúnnágbòǹgbò tí ń dátọ́ lẹ́nu gbin ni ọ̀kan ìkan nínú àwọn onímọ̀ ni àwa ń fi ẹ̀yin náà à ń fi wé Imamu Bukhari. fi rawdi ta'atin takhayyara mazhaban. níbi ibùdó àbí àgbà ńlá àbí ká sọ pé àbàtà yìí máa tẹ̀lé Ọlọ́run ọba bàbá wa ló fi ń tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀. wataqabbal rahmanu ikilason lakum. bẹ́ẹ̀ ni àfáà mi wà kò mọ́ bẹ́ẹ̀ bá ti rá àfáà mi ẹ rí ojú ẹ̀ tí ó dúdú kirikiri ni látara ìmájò ogun ẹ rí àfáà mi tó ń jásí pé ẹ̀ ní rí mọ́lẹ̀ Ọlọ́run ọba kan lára rẹ̀ ẹ wá rí bàbá wa Sheikh Mukhtar àárọ̀ yín ìṣe mímọ́ lẹ fi ń ṣe ọ̀sán yín mímọ́ ni alẹ́ yín mímọ́ ni tó bá tún wá di lóhùn ẹ tún wá dárun mọ́jú láti máa dárúkọ ànábì Muhammad nínú tí
ìmọ́lẹ̀ ọlọ́run bá fi wá jáde lára yín pé ọlọ́run bá ní ó fi wá gbà ẹ̀dá kan nú ẹ̀dá èmi ọlọ́run bá lélẹ́yìí. fallahu yansurukum ilayhi taqarruba. ọlọ́run ọba tó ń jásí pé béèyàn bá promise máa ń fè nígbà míì béèyàn bá ṣàdéhùn fún yàn ó lè yẹ àdéhùn. ọlọ́run ọba tó ń jásí pé òun ló ran ànábì Muhammad ṣe. ọlọ́run ọba lákùn nígbà tí ayé bá ń jáyé sísámà àti òkè bá ń wora wọn téèyàn ń jẹ́yàn tẹ́mi ń jẹ́mi ọlọ́run ọba má ṣe máa bá wa ràn yín ṣe. àmín. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ìbámu yọ kí ni yọ. محمد خير ما يمشي على قدمه محمد رسول الله رسول الله محمد باسط المعروف جامعه محمد صادق الحسان والكرم محمد رسول الله رسول الله محمد تاج رسل الله قاتبة محمد صادق الأكوان والكلم محمد رسول الله رسول الله محمد ثابت الميثاق حافظه محمد طيب الأخلاق والشيم محمد رسول الله محمد رسول الله محمد رؤيتي بالنور تيبا صلى الله عليه وسلم محمد لم يزل نورا من الكدم محمد رسول الله رسول الله محمد حاكم بالعدل ذو شرف محمد معدن الإنعام والإكرام محمد خير خلق الله من مدرم محمد طابت دنيا بطيبته محمد جعله والله لم يدم محمد رسول الله رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. ما بسم شاء الله. الله الرحمن الرحيم. 4/8/2021. وإذ قال عيسى بن مريم يا Asbira بني prayer mission, إسرائيل prayer organization. إني رسول الله إليكم Baba wa Maulana Sheikh Alhaji Ahmad Al-Mukhtar. مصدقا لما بين يدي